àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n ń pera wọn ní gómìnà onítẹ̀síwájú ìyẹn Progressive Governors Forum PGF wọ́n máa ti ṣàbẹ̀wò sí ilé ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari lọ́jọ́ ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí ìyẹn ọjọ́ keje oṣù kẹrin ọdún 2025 èyí táwọn olóyìnbó á pè ní the 7th of April 2025 tó sì jẹ́ pé ọ̀rọ̀ nípa òṣèlú ọdún 2027 ni wọ́n lọ bá Muhammadu Buhari sọ ní ilé ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ní Buhari sọ kò fi bẹ́ẹ̀ tẹ́ wọn lọ́rùn ní gbogbo ọ̀nà. ẹ rántí pé bó tilẹ̀ jẹ́ pé ó ti fẹ́ẹ̀ tó ọdún kejì tí ààrẹ Muhammadu Buhari tó ti fi ìjọba sílẹ̀ ṣùgbọ́n síbẹ̀ àwọn olóṣèlú ńláńlá àwọn alágbára léèkànléèkàn ní òṣèlú wọn àfi bàbá náà lọ́rùn sílẹ̀ wọ́n sì máa ń wá kiri nígbà tó sì wà ní abúlé Daura ní ìpínlẹ̀ Katsina gbogbo ìgbà làwọn èèyàn àná máa ń ṣàbẹ̀wò sí i débi tí bàbá náà fẹnu ara ẹ̀ sọ pé bóun ṣe rò pé Daura ó jìnnà púpọ̀ tó àwọn èèyàn sì tó ń wé mọ́tò wọn tó ń wọ̀ ń wà ṣùgbọ́n láìpẹ́ yìí ẹni Buhari kúrò ní ìlú Daura tó sì kó lọ sí ìlú Kaduna látìgbà náà sì làwọn olóṣèlú náà tó ti ń yà lọ síbẹ̀ láti júbẹ̀ àti láti rí i ṣáà lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí ó ní àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC tí alága wọn èèyàn gómìnà Opusodinma ti ìpínlẹ̀ Imo tó ṣíwájú wọn iná ṣàbẹ̀wò sí ìlú Kaduna lọ́dọ̀ Buhari tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n ṣàbẹ̀wò sí ìní Opusodinma ló ń jẹ́ kó dì mọ̀ pé àwọn wá kí Buhari kú ewu ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ tó parí ni bẹ́ẹ̀ làwọn wá wo àlàáfíà nítorí pé òun nìkan ni ààrẹ àná táwọn ní nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn kì í sì fi aṣíwájú àwọn ṣeré ṣá ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí Opusodinma sọ yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ yìí pé ọ̀rọ̀ kò rí bí wọ́n ṣe ń sọ yìí o àgbọ̀ wípé ọ̀rọ̀ nípa òṣèlú ọdún 2027 ni wọ́n bá Buhari sọ àgbọ̀ wípé bí àwọn ọmọlẹ́yìn Buhari pàápàá àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú CPC tẹ́lẹ̀ ká tó di ẹgbẹ́ òṣèlú APC bó ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lásìkò yìí tí wọ́n ń yà lọ sínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party àgbẹ̀ pé ó ń kọ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC lóminú pé ṣé kò ní ṣàtìlẹ́yìn àkóbá fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe sáà kejì lọ́dún 2027 pàápàá bí Buhari bó ṣe lẹ́nu ní ilẹ̀ Haúsá àgbọ̀ pé bí gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai náà ṣe sọ pé bóun ṣe kúrò ní ẹgbẹ́ òṣèlú APC Buhari fọwọ́ sí ó sì fòǹtẹ̀ lù àgbọ̀ pé gbogbo eléyìí ló jẹ́ kí àwọn gómìnà náà kágbà ọ̀dọ̀ Buhari lọ láti bá a sọ̀rọ̀ pé kó jọ̀wọ́ kó bá àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n fẹ́ máa ya kúrò ní ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ láti dúró pàápàá ẹni tó jẹ́ mínísítà ètò ìdájọ́ orílẹ̀-èdè yìí lásìkò ìjọba èèyàn Abubakar Malami tánà náà ti fẹ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP báyìí àtàwọn míì kó bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tó láwọn gómìnà náà bá lẹ́nu Buhari kò wù wọ́n ní Buhari jẹ́ kó di mọ̀ pé lọ́dọ̀ tòun ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC òun sì wà lẹ́yìn Tinubu gbágbágbá àti wípé bí ẹgbẹ́ náà yóò ṣe máa lọ sókè lòun yóò máa wà ṣùgbọ́n ní tòun òun ò lè sọ fẹ́nikẹ́ni kó má kúrò ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní Buhari rán wọn létí pé nígbà tóun wà nípò ààrẹ gan ṣáná tí pé tóun máa ń sọ nìyẹn pé ẹnikẹ́ni tó bá fẹ́ kúrò ní ẹgbẹ́ òṣèlú APC ó láǹfààní láti kúrò ó ní bí òun ti wá kúrò nípò báyìí ó lóun ò yí padà ní ọ̀rọ̀ tóun sọ náà ní ìgbà tóun wà nípò pé ẹnikẹ́ni tó bá fẹ́ kúrò ní ẹgbẹ́ òṣèlú APC tàbí lọ sínú ẹgbẹ́ òṣèlú kan ó lè máa lọ nítorí pé kò sí àfipáṣe nínú ọ̀rọ̀ òṣèlú ẹni tó bá sì wù ní kálukú ìní kí wọ́n jẹ́ kí wọ́n ṣe.